òun ò mà níjọba mọ́mọ́ ìdùnnú àwọn ìdúró ìlọ́mọ lórí ọba màá ń yẹ kí ló ti máa wà kó o má bí ọkùnrin ọba ìsílẹ̀ ìbá tó lọ ó tún fẹ́ ìyàwó sí i nínú ẹ̀ ló fẹ́ ìyá wa tó bí Jabado ó fẹ́ ẹlòmíì lé ìyá wa tó bí Ológbùà. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí ìyá Jabado tó lóyún wọn gbé lọ pamọ́ wípé ó dàbẹ́ ni pé àwọn ọ̀tá ló lọ́wọ́ sí ọ̀rọ̀ kí ọba Ìsíkè wá bí ọkùnrin. Nígbà tí èkejì náà lóyún ó wà nítòsí kò jùlọ sí ààfin ìyẹn ni ìyá Ológbùà. Nígbà tí Olódùmarè máa ṣiṣẹ́ àrà ìjọ kan ṣoṣo náà ni àwọn méjèèjì bímọ ọkùnrin rẹ̀ ló bí ọba Jabado ìyá bàbá ńlá bàbá wa tó kọjá àbòjì ó bí àbòjì láàárọ̀ inú wọn ti bẹ̀ sí kí wọ́n gbé wọn yọ̀ pé wọ́n ti bí ọba gbogbo nǹkan ọba náà ṣe sílẹ̀ wípé ìyá Jabado ìyá ọba ni nígbà tí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n lọ sáàfin lọ́yọ̀ nítorí pé òjò ńlá ṣẹlẹ̀ àrá ń sán nǹkan wa lóde tó bá di tójò bá lọ sílẹ̀ tó bá lọ àwọn ajo lọ sí àfin àwọn ò lérò pé ọlọ́wọ́n bá oníṣẹ́ àrà wọn bó ṣe wù ló ṣe ń ṣiṣẹ́ ibi tó ti sọ òjò wákàtí márùn-ún ìyàwó kékeré tó tẹ̀lé ìyá Jabado ó bí Ológbùà ó tún bí ọkùnrin níjọ́ kan náà láàrin wákàtí márùn-ún sí ọ̀hún. Nígbà tí ó máa bí ọkùnrin tó bí Ológbùà ijó àti ẹ̀yẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ló bẹ̀rẹ̀ ó di ààfin àti bí ọba bí wọ́n ṣe jó lọ pẹ̀lú màdìwò àti gbogbo ẹ̀yẹ àdìgbàgbà nígbà tí ọba Ìsíkè máa yọjú pé alùpùpù ní ìyàwó ẹ̀ bí ọkùnrin kò tó ọkùnrin ṣẹ́jú làwọn ọkọ̀ tó dó pẹ̀pẹ́ ìyàwó ẹ̀ ó ní bí Jabado láàárọ̀ ó bí Jabado ọkùnrin méjì ìjọ kan tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a mọ̀ pé wọ́n fẹ́ kọ̀ǹfà ìjọba náà wọ́n máa ń dá ifá ni ifá kò sí òtítọ́ tó dàbí ifá the messenger of God the truth nothing but the truth ifá tó bá sọ̀rọ̀ asọ̀rọ̀ má yẹ̀ lórí nígbà tó máa wo ifá sọ wípé Jabado lẹ́gbọ̀n àárọ̀ ló ti bí Jabado kí wọ́n bá ṣe sí ọ̀rọ̀ yìí that was around 1475 roughly nígbà tí a ṣe research wọn. Ẹ̀sìn ẹni àdúrà ní ọ̀ṣẹ́ ọkùnrin méjì ti wà ẹjọ́ kan wà láàbò wọ́n máa kó wọn bẹ̀ sí wọn. Nígbà tí wọ́n bẹ̀ sí dàgbà láàbò ọba Ìsíkè ó wà comfortable wàrà ò bá rárá ń gbé á kí ló ti fẹ́ ṣe ìlú ọba ìjọba fẹ́ ló bá pe àwọn olóyè pé ẹ bá wo ọba lè rí ìyòwò ọba lè mú àbúrò náà ọba ní bọ̀tà àbúrò náà kọ́ mú kíní ẹ̀ wá sí ọ̀dọ̀ àti mọ̀ pé lóòótọ́ ló bí Jabado láàárọ̀ ìtọ́lẹ̀ bí láàrin wákàtí márùn tó Jabado yìí tí a ti fẹ́ ṣe sí àwọn olóyè ní kò sí ìgbàlá máa ṣe sí Jabado ní láti jọba Jabado kẹfà ní Jabado ṣì jọba èmi ti lọ́wọ́ sí nǹkan náà mi èmi dárúkọ ẹ̀mí wọ́n ti lọ́wọ́ sí kí pé Ológbùà lọ́ba nítorí òun wá jó ijó ẹ̀ tó àgbèjì wọ́n ṣe lọ bù sódì wọ́n ṣe ti gbọ́dọ̀ ní báyìí wọ́n gbé pamọ́ wọ́n fi bò sílẹ̀ báyìí lọ́gbọ́n agbóṣọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni láti ọ̀sàrà ń fi fílò ojú Jabado ó láti kúrò nítòsí ọ̀dọ̀ ọba náà ni wọ́n àríwá ọba méjì ò lè gbé láàfin lọ́jọba sí iwájú ọ̀nà ọ̀wẹ́nà side láti síbi tí ọ̀rọ̀ ìkálẹ̀ wà nínú. And mo fẹ́ sọ fún ilé mi the most peaceful boundary is the boundary of Ìkálẹ̀ and Benin because ọmọ ìyá ọmọ bàbá mi wá
wọ́n kàkàlẹ̀ àbù Jábàdó wọ́n wá kúrò wọ́n ní òtí ìdè náà gbogbo ajé olùkọ́kọ́ yẹ̀ ló kúrò àwọn lóòrùn rẹ̀ wọ́n pọ̀ ọ̀gá náà ìṣòro wọn fún àwọn máa bá Jábàdó kúrò níbi ní àwọn ilé ọjọ́ wa sí the Ọ̀bẹ́yà side of the Benin the western side of Benin. Now only there's a competition ìdà kan wà the powerful ìdà mystic ìdà tó yẹ pé ó ti wà láàtò ti pẹ́ pé òun á fẹ́ mọ̀ wípé lóòótọ́ ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n àbí ẹni tó bá jẹ́ àbúrò wọ́n ní we should do the competition of this mystic ìdà àwọn olóyè ló àjẹsọ. kì í ṣe ìdà lásán wọ́n sọ pé wọ́n máa ń wo ìdà lóko wọ́n bá ṣe gbogbo ètùtù wọ́n ṣe àgbètè wọ́n pe òrógbà wọ́n pe Jábàdó pé o dúró ìdà yìí wọ́n bá sọ ìdà yìí sí òkè ẹ máa dúró láti mú mi ní sọ bó ṣe jẹ́ ẹ̀yin méjèèjì ẹ máa ṣe competition ìdà yìí wọ́n sọ àyájọ́ kan lọ́nà lọ́rùn àyájọ́ náà ní agbára ó wà lọ́wọ́ gbogbo ẹni tó bá jẹ ọba àbò kò sí ẹni tó bá jẹ ọba àbò tí ogun lè lórí ẹ̀ láyé kò sí. nígbà tí wọ́n ṣe sẹ́níwọ̀n yẹn tán Jábàdó dúró Òrógbà dúró wọ́n bá sọ ìdà yìí sókè nígbà tí ìdà dúró sókè nígbà tí ìdà dúró àlókè ìdà dúró ó ń hàn tó àbá 3 minutes nígbà tí ìdà ń bọ̀ lẹ̀ tí wọ́n máa mú ìdà dání Jábàdó mú ìdí ìdà dání Òrógbà níbi orí ẹ̀ ìdà gbé ẹwọ́ Òrógbà Jábàdó mú gbogbo ìdà bá fi súlẹ̀ fún bàbá yìí ẹ̀gbọ́n yẹn wọ́n jáde lọ láti rí lọ òkè òkè ibi tó bá gbógun tì dání ìṣẹ́gun ìdà yìí kó iṣẹ́ ní kó máa fi ṣe ẹni tó ní tí ó bá gbógun tì ẹ́ àbẹ̀ni tẹ́lí gbógun tì chẹ́ẹ̀chì rẹ̀ àjìyà ó ṣe kúrò níbi nínú yẹn pàṣẹ nìbọ̀ lórí sísí ibi ní Jábàdó dé ìrìn Jábàdó rú Èkó Jábàdó rú Lagos both means as a fool Jábàdó handed it over to ọba Àdó àbúrò ẹ̀yìn pé Àdó continue in Lagos I am moving so kò sí ọmọ kálẹ̀ kan tó lè fún ṣe ọkọ lẹ́kọ̀ọ́ wọ́n ń bọ̀ ní wọ́n ṣe lè tó bá sọ pé ìkálẹ̀ yẹn ọmọ àgbègbè àbáàyè gbogbo wọn tó wọn tó nínú wọn wọ́n mọ̀ pé Jábàdó ló hádò wà fún ọba Àdó ìfọ́sọ ọba Lagos òkúrò bẹ́ẹ̀ Jábàdó lọ sí àfidé Ìkọ̀yà ọba tó gbọ́ adé Ìkọ̀yà àdúgbò lọ́bẹ̀ Ìkọ̀yà táwa lẹ́yìn gbogbo ibikíbi tí àbùdí bá dé Ìkọ̀yà ló ń pè é. ìjọ náà lọ́hùn ikú apamọ́ àjẹ́ ìgbọ́ yìí tí wọ́n bá fi èèyàn rúbọ ìdílé tó bá ti mú èèyàn láti rúbọ tí gbogbo ìdílé ọba dìde láti wá dúpẹ́ fún ọba àbùdí gbogbo ìdílé èèyàn máa ń ikú apamọ́ hàn ikú alápàdúpẹ́ ikú dẹ̀dẹ̀ ẹ̀dùn òrìṣàbí àbùdí sílẹ̀ kálẹ̀ àbùdí ẹ̀dùn kálẹ̀ lánàá. So we thank God that today at Igboju, by the special grace of God, we are a ruling house. We have to glorify the Almighty God. Ọ̀gá ó márùn-ún nígbà tí ìyá wa màmá Lómùwà tó fẹ́ ó ti wò yí pé Lómùwà kò bí ọkùnrin kò bí òun náà ò bí ọkùnrin nígbà tí màmá Lómùwà máa bí the last one Lómùwà ó bí ọkùnrin ọmọ ìlú sẹ́yìn ó wá wò pé ọjọ́ ti súnmọ́lé tí òun máa lọ bá àwọn bàbá ńlá bàbá òun ó wá pe màmá Lómùwà ó ní tóun bá ti wọ àjà oníkó má dúró níkọ̀yà o nítorí bá dúró sí kọ̀yà orúkọ òun láíláí yẹn ó ní sórí ọmọdé yìí gbé tó kọ̀yà ìyá wa wá bèrè orúkọ ìyá yẹn máa mọ̀ ọ́ àti nígbà tó wọlé sí but I'm doing research to know the name of the mother of Lómùwà ọmọ bó ta kó ní ọmọ òdòdó ọmọ tẹ̀lé ó wá bèrè lọ́wọ́ Akínbójú pé báwo ló ṣe máa mọ̀ ọ̀gbà tó máa wọ̀ ìwọ àgbà oníkó máa wọ̀ ní orúkọ àwọn àgbọ̀ sí ẹ̀
lóòótọ́ nígbà tó wọ àjà lásìkò tó láti lọ ó yọ sí ní 2 lórí ọ̀gànjọ́ ó gbéra lẹ́lẹ́ ó dẹ̀gbura ó pe àwọn ọmọ ẹ̀ ó pe àwọn àbúrò pe àwọn ọmọ ẹrú ẹ̀ ó ti pé ó yá níbo ló lọ ní ìlú bàbá òun lọ. ta ló fẹ́ gba ọmọ akíkójú ọmọ àbòdì ọmọ ìrìnsẹ̀ ìlú wo ló ti fẹ́ gbà ìlú bàbá ìlú ló ti gbà ìlú bàbá nígbà náà lọ́wọ́ igbó tako lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ó dé igbó tako nígbà tó dé igbó tako bàbá ẹ̀ sọ pé kí ló wá wá kí ló gbọ́ ọmọ àbòdì wá ṣe ní oní ó ti wàjà tẹ̀ wọ́n tí ì sọ fún ọ̀pọ̀ tí ì dùn fún oṣù mẹ́ta lọ́dún wọ́n ṣe ní àbúrò ti wàjà wọ́n lè sọ fún òwe kó máa gbé báwo lè gbé ṣe òun níbi tí bàbá ẹ̀ nígbà gbọ́nà náà àti ìdí ògà láyé ìbẹ̀rù lọ fi pamọ́ sí pẹ̀lú àwọn tó tẹ̀lé wa lásìkò ẹ̀ tó wà bẹ́ẹ̀ náà káwọn máa wò. nígbà tí wọ́n ṣe gbogbo ètò tó tún fọ̀ wípé akíkójú wàjà wọ́n á kọ̀kọ́ fà á lè ṣe pé a lè lé ọmọ wa lé ọmọ wa bẹ́ẹ̀ lè sí ibi náà ló máa wà nígbà tó sọ pé ó lè wà níbẹ̀ yẹn àá fún ẹ níbi tó máa wà permanent kí ló máa jẹ́ kí ló máa mú wọ́n bá fún wa ní oko ní bíbélò ìdí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yàn wọ́n máa ṣe o. bíbélò láti máa ṣe oko ní ọdún náà lọ́hùn-ún wọ́n fún because ó jẹ́ ọmọ Odòjọmọ ní Odòjọmọ ló ti jẹ Èrèbùjà gúrà akata gúnmọ̀ká ní ọlọ́jà ni wọ́n gbogbo àwọn ọba tó pọ̀ ọlọ́jà ni wọ́n àdéhùn ìkọlọ́ba ok ẹ̀jẹ̀ ká fún níbi kan aṣáàjẹ́ àjẹ̀gbọ́ ọmọ ẹ̀ níṣẹ́ àṣẹ kékeré nígbà ní big road nígbàgbọ́ lọ́hùn àwọn ẹrú àti gbogbo kan ṣoko ọ̀gbìn àbọ̀ torí pé ọmọ àbùkù ló mú wa gbogbo wa ló jẹ ọmọ nígbà tí ló mú wa wá pé ọmọ 18 going to 20 wọ́n wá ní kó kúrò ní ibi tó wà yẹn wọ́n á rí pé ẹ jẹ́ ká mú lọ sí ọ̀nà ìkọ̀yà òkè ànáyè ọmọ ànáyè ọmọ tó ti rí pé wọ́n máa pa ló fi ro ló fi gbé wọ́n wá ẹ̀rọ wá sí òkè ànáyè ìrírí ọ̀pọ̀ òkè ànáyè pé ló mú wáyé òkè ànáyè ló mú àyè òkè ànáyè ọwọ́ sẹ́kù sílẹ̀ sí òkè ànáyè that is how we continue to develop and develop and develop. What paid me most is that we are praising Lómùwà lóòótọ́ Lómùwà lóòótọ́ but ẹni tó mú Lómùwà dúró ìyẹ́ ìyá